Okay, challenge tuntun leléyìí o. A fẹ́ ẹni tó bá ti sọ oríkì kan tí ẹni tó bá jókòó bá ti mọ̀ wọ́n á torí ẹ̀ bomi. Omi tútù gidi ni. Òun rè block ni. OAE. Okay, time start now. Oriki Olupo. Yeah. ọmọ Olúpọ̀ láyé ló ọmọ mo lé téńté mo ń jọba mo fàlà jóye ní mọ́ jẹ èèyàn tó bá ṣolúpọ̀ pẹ̀lẹ́ àlówó wọn à lọ́lá wa sì máa ní ìtòpọ̀ rẹ̀ pẹ́pẹ́. O ti stop o ma sọ ma torí bomi o mọmọ o ya torí bomi o lè yẹ olójú yẹ torí bomi ẹ olódò lọmọ o ya next. O ya fún lórí kíkan. Abẹ́jẹ́ Ìkòyí ẹ̀ṣọ́ Ìkòyí ẹ̀ṣọ́ ni ọmọ àgbọ̀n yàbí lólọ́ ọmọ alérí ikú pogun Ìkòyí ṣá ogun àbá ogun tó pọ̀ àjàwẹ̀ ní ìpínlẹ̀ ìtẹ́ fún ó sì ojoojúmọ́ ní mọ́. Ó yá kí oríkì ọba. Ọlẹ́ ọlọ́ba mọ̀dé o ọmọ aládé àkọ́kọ́ òpẹ́ mọ́ gbóhùn ẹnu mi dáadáa ọba mọ̀dé nìyẹn ọmọ kóró wá ọmọ tagbáta ọmọ ìwọ̀n nílé ìwọ̀n lóde ńlẹ́ ọmọ níbo tí ọ̀kẹ́lẹ́ ọmọ níbo kì í ọmọ kègbè jákègbè so ọmọ kègbè so. Ìgbò ọmọ rẹ̀ ọmọ alágbàdo òde ọmọ àtàpátá wọnú omi wọ́n sì mọ kí bàbá ẹ̀yìn lọ́mọ gègèlè lọ́dọ̀ sàn ya ọ̀yà ọ̀rẹ́ mi ní bàbá rádì ẹ̀wọ̀n mi kan síbi tí ń kán sí mi lẹ́nu àwọn òkúta mẹ́ta òde gbò ọ̀gá sẹ́mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀gá nígbà tí ìmọ̀nà kíni. Oríkì ọlọ́yẹ. Ọmọ ọlọ́yẹ mo yan àjíbọ̀ òkè òkè mọ́lẹ̀ ọyọ́ tẹ́ gbàrú ẹkùn mú ní sósórí ọmọ àṣọyẹ tánkẹ́ tó sòrú bàbá ẹ̀yìn ni ọ̀sẹ̀ ríwọ́wọ́ padà lẹ́sàn-án òkè ìyàlùgbò tẹ̀rán lóbi lọ́jà ẹlẹ́sìn kàwé olóbi ẹlẹ́mi níjọ. Eléyìí tẹ̀ plan ẹ má lọ fún mi lórí kì í bò ẹ má fún mi lórí kì í bò. Oríkì Ẹdó Bìní. Orí Ìbíní ni wọ́n máa rókun tayò ọmọ Oòduà náà ni gbogbo wọn Ìbíní o arókun tayò orí o mo kọ́ bá Bìní mo kí gbogbo àwọn ọmọ Bìní o Yorùbá pín sóríṣiríṣi ọ̀nà tó pọ̀ jàre Ìbíní ọmọ arókun tayò ọmọ Oòduà náà ni gbogbo wa Ìbíní títí dé làwọn fún ọmọ bóyá láyé.